Assalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh. Mo kí gbogbo wa wípé a kú bí ojú ọjọ́ ti ṣe rí. Ọlọ́run bá kó máa wà pẹ̀lú gbogbo wa. Ọlọ́run bá kó máa dá nǹkan kan ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run bá kó máa bá wa dàrú. Ọlọ́run bá kó kún wa nínú gbogbo nǹkan tí a máa ń ṣe. Mo fẹ́ gbìyànjú, ẹ má bínú, gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ àfáà lórígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yóò kan anybody nínú agbọn bòmí tí ìsìlẹ̀ Yorùbá. Àtòjúràn ní yòókù ẹni tó bá ní wọ́n bá kan lọ́rọ̀ tó fẹ́ sọ yìí. Mo bẹ̀ wá ní lórúkọ Ọlọ́run ọba. Àwa la mú Edo and Delta la kó mọ́ nínú Raobita tó láàyè mọ́ tá là ń ṣe wípé ibi tí ọwọ́jà wa tó dé nìyẹn tó cover. Èmi náà wá ń fi ń sọ fún wa pé tí máa ń gan náà mo kò wọ́n mọ́ ọ̀rọ̀ tí mo ń sọ láti gbé kí a la ojú inú wa, ká la ọpọlọ wa, ká sì ya ọkàn wa láti lè fi gba òdodo sí ká planting sínú rẹ̀. Ọkàn gbọdọ̀ mọ́ gba nǹkan tó bá dọ̀tí. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní kó ń júwe ẹran bá sí kékeré tó wà lára wa. Ó sọ bẹ́ẹ̀ fáwọn sáájú ní tí ẹran yẹn bá ti dà gbogbo iṣẹ́ ló ti dà. Tí ẹran yẹn bá bàjẹ́ gbogbo iṣẹ́ yẹn pátá ló ti bàjẹ́. Àwọn sáájú béèrè lọ́wọ́ Ànábì wípé ẹran wo ni ọ̀nà nǹkan wo ó ní ọkàn ni. Tọ́kàn bá ti dà gbogbo iṣẹ́ ti dà. Tí ọkàn bá ti bàjẹ́ gbogbo iṣẹ́ yẹn ló bàjẹ́. That is one of the main reason tí mo fi di hadith àkọ́kọ́ nínú gbogbo hadith number 1 ló fi jẹ́ kí n dìmú gidi gan ló kí n fi ń ṣe. Ọlọ́run kò fi bí mí léèrè lórí ọ̀rọ̀ tó ń fẹ́ sọ lórí àyè máa láàárọ̀ yìí àbí lákòókò yìí ní gbogbo tí kálukú wa bá wà. Bàbá wa Mudiru Markaz ẹ kú àfitì ọmọ ènìyàn ṣe, ẹ kú ìgbésẹ̀ lé ntẹ́ ẹdẹ́bá tí ẹ sì gbàdúrà tó kọ́ mọ́ bàjẹ́ kò sì ní irun kò ní bàjẹ́ even tẹ́yìn náà bá sí mbẹ̀ torí àwọn tó ń ṣe kalẹ̀ lẹ́ ẹdẹ́bá wọn ò sì fọwọ́ bàjẹ́ lélẹ̀ ló fi jẹ́ kẹ́yìn náà kẹ́ ẹdẹ́bá lójú kọ́ mọ́ rẹ̀ kálẹ̀ káàkiri. Inú níbi ní ń dáhùn àwọn èèyàn tó ń dá tán bá kálẹ̀ káàkiri. Ẹlòmíì ń gbọ́jú orí mo mọ̀ ìgbà tán bí àbíbù, ẹlòmíì mo mọ̀ ìgbà tó kíw, ẹlòmíì ń wo báwọn sì jẹ́ irọ́, ẹlòmíì ń wo pé ó lè jù mí lọ́nà ìgbà ọdún mélòó ló fi jù mí lọ. Sóun ni wọ́n mọ̀ wá rírì fún báyìí nínú àìlẹ́kọ̀ọ́ tó àti àìnígbàfọ̀tò. Ọ̀pọ̀lọpọ̀ ló ti gbàgbé wípé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn tí Ànábì léèrè nígbà àwọn tó ju Ànábì lọ́jọ́ orí lọ́pọ̀ bí ọ̀wá ti ẹ̀ pọ̀ níbẹ̀ yẹn ẹni tó jẹ́yàwó Ànábì gan ju Ànábì lọ́jọ́ orí. Wọ́n dẹ̀ rọrùn láì fàyè táyé dẹ̀ fi rọrùn. You are living that footpath. Ọlọ́run bá kò ní bàǹkà jẹ́. Tí a bá wo Raobita tó láàyè mà generally tí a ò bá fẹ́ fi ojú ọ̀tẹ̀ àti ẹ̀tanú tí a ò bá fẹ́ fi wò ó kò sí tó kan Ìlọrin nínú rẹ̀. Bàbá tán ṣe ní ìgbà náà tí wọ́n dálẹ̀ wọn ò dálẹ̀ ní dálẹ̀ ti tara wọn nìkan. Gbogbo àti sùfíò àdàbí ní kíní ní gbogbo wọn ni wọ́n kó papọ̀. Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ bí Islam yóò sì gbòòrò káàkiri ayé most especially ní ilẹ̀ Yorùbá tí Ọlọ́run fi pé kí ẹ̀sìn yẹn kó fi lè bá yé wa tó dáadáa ká lè bá ní àjọṣepọ̀ ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tí ò bá jẹ́ lẹ́sìn wa nínú àlàáfíà. Ọlọ́run ní kí ọ̀rọ̀ wọn kó yíra wọn nígbà náà. Àwọn èèyàn wá kórí jọ wọ́n bá gbogbo àwọn tó wà ní Ìjẹ̀bú Òde
mo kí gbogbo àwọn tó fi àníyàn dáadáa kan fi lọ, mo fi kí wọn pé wọ́n kú oríire ìrìn innamal a'malu binniyat. àwọn tó bá lọ torí pé wọ́n fẹ́ gbà mí lẹ̀ ní ẹgbà wálẹ̀ tó wà lọ́wọ́ wa la fẹ́ mọ̀ pé káàkiri kẹ́nìkan kan kọ́ bá wa wò ó. tó bá bẹ́ẹ̀ pàdé bẹ́ẹ̀ alhamdulillah, wọ́n bá sì bá bẹ́ẹ̀ pàdé bẹ́ẹ̀ àníyàn tí ó dání. nígbà tí wọ́n dá lẹ́tàn tí wọ́n bá lọ ẹ wo iye ọdún tí ń bọ̀ wá tó fi débi tó dé. The theme of last conference ni unity tí wọ́n wá láàrin àwọn mùsùlùmí, unification, tó pé àwùjọ wọnú ara wa táwùjọ mọ ní àgbọ́yé láàrin ara wa. bó tilẹ̀ jẹ́ pé nígbà tí àwọn kan débẹ̀ wọ́n ti ní hidden agenda, wọ́n ti gbé agenda àti Ọlọ́run nìkan gbé agenda wọn jáde to contradict nǹkan tó pé 60 years anniversary yẹn tí wọ́n pè fún. Ọlọ́run bá yóò jẹ́ kí ẹ̀mí bàbá wa Mùdírù, Ọlọ́run bá yóò jẹ́ kí ẹ̀mí wọn kókó sí dáadáa. He was able to contain it and control it. bíbí ilé nìyẹn, gẹ́gẹ́ báwọn Yorùbá ti ṣe rí, kò ṣe fowó rà, nínú ọgbọ́n, nínú làákàyè, nínú òye tí Ọlọ́run fún wọn, wọ́n control rẹ̀, kò dáríwó, wọ́n sì fi parí rẹ̀ láyọ̀ àtàlàáfíà. mo ń fásitì yìí fi rọ̀ wá, tí a bá rí ẹnìkankan tí ń bá ń jàjàkálẹ̀ káàkiri lórúkọ pé àwa mọ̀rìkàzí ni wá o, àwa àdàbí ni wá o, àwa la kọ́kọ́ dá lé kíwúlẹ̀, àwa la kọ́kọ́ dá skúlẹ̀, àwa la kọ́kọ́ dá kìnnìkan, ẹ jẹ́ ká kọ́kọ́ bira wa léèrè pé Táíwò àti Kẹ́hìndé wọn ò lè dínà ìyá tó bí wọn, wípé ìyá kan náà kọ́ ló bí àwọn. ìgbà tí kálukú wọn tán dáyé tán ní kálukú ó yà síbi tó wù. That does not change the motherhood. Kò change ìyá tó bí wọn. Question and answer ni mo wáyé lórí ìta ní bàbá wọn. Tó bá bá obìnrin tí wọn bá ní assurance ìjókòó ti tẹ̀yìn Ọlọ́run láàrin pẹ̀lú Ọlọ́run nínú ọkọ tó wọn bá pàdé. Àwọn padà mọ́ rí pé obìnrin tọ́ akàngbà pé lágbájá náà ló bí àwọn lásìkò bá náà mọ́ rí pẹ̀lú àfáàṣọ àìbù, pẹ̀lú àfáàṣọ àìbù nìkan lè rí ni. ìgbà tó bá ti kó lọ́dọ̀ àfáwọn mọ́rùn ní mọ́ lọ sọ́dọ̀ àfáàṣọ àìbù, ọlọ́mọ̀mọ̀ ní kọ́ lọ rí bọ́ sọ́wọ́ àfáàsúlé mọ̀mọ́ ni. kódà láàrin àfáàsúlé àti ṣàìbù àti Umar àwọn mẹ́ni tó láwọn ìbejì yẹn, argument lè wá. It's true, but kìíní kan tí ó lè ṣe change ní the motherhood inú womb kan náà gbà wá sáyé ní kò ṣe change. That is Islam for you. Adáyé tán ní kálukú bẹ̀rẹ̀ sí ìmọ̀ ìyá tó yá. nígbà tí ó délẹ̀ tán, tí Islam délẹ̀ tán, ní kálukú bẹ̀rẹ̀ sí ìmọ̀ ìyá pa. Ànábì sì ti sọ pé yóò pín sọ́nà 73 ẹ̀yọ̀kan sọ́nà láti ọba. kò sọ fún yín pé mọ̀rìkàzí ni wọ́n tẹ̀wọ́ gbà, wọn sọ fún yín pé àdàbí ni wọ́n tẹ̀wọ́ gbà, wọn sọ fún yín pé zòmùrà ni wọ́n tẹ̀wọ́ gbà. nítorí bá ṣe tọ́lọ́ ní Islam, ní tí àwọn bàbá rẹ̀ gbé dání nìyẹn, pé no matter what you are doing, máa rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe, máa rántí ẹ̀sìn tí wọ́n ń ṣe, máa rántí ẹ̀kọ́ tó wà nínú ẹ̀yin tá a jọ jókòó máa jọ sọ̀rọ̀ láàrin ara wa, kí ló kù sí lọ́dọ̀ yín, kí la lè ṣe. mo ní ẹ̀gbọ́n kan aláwo ni, kì í gbọ́ kì í gbà, tí mo bá sọ fún un kò ní gbọ́. kí ló dé tẹ̀ ní bá mi rán lágbájá kọ́ lórí bá mi bá sọ̀rọ̀, torí ó lè tijú àlejò. dáwà nìyẹn. That is ìbẹ ní irú nǹkan tí Raobita wà fún. Confirm dáwà tẹ̀lé ṣe láàrin àwọn èèyàn. báyẹ̀ ò lè ṣe é ṣe àfi tí unification bá wà níjọ́ ẹgbẹ́, unity bá wà níjọ́. nígbà tí mo bá fẹ́ bá èèyàn sọ̀rọ̀ ládùúgbò mi pé Islam dá, it doesn't even call for that. ṣé wọ́n sọ fún ipá náà gbé báàgì kálẹ̀ káàkiri ni tí n fi lọ rí sọ fún ẹgbẹ́ mọ̀ bọ̀ wá gba Islam, mọ̀ bọ̀ wá gba opportunity tó bá ti wá ní tàbá gbé jókòó láti jọ sọ fúnra wa. but ọ̀pọ̀lọpọ̀ ló gba Islam torí ìṣesí Ànábì, torí ìwà Ànábì. Ọlọ́run bá náà lóyìn Ànábì lórí ìwà.
ǹjẹ́ a ní ìwà tá fi encourage àwọn èèyàn islamically wípé tá ṣe lè dá. Instead tá bá fi jókòó tá fi wá mọ notification, we are not seeing Mudiru Markaz as an antagonist. Ó ti lè rojọ́ jù, ó ti lè fẹ́ ṣógun ló ní ìmọ̀ jù. No. Position náà bá fún wọn. Until you are able to agree and accept him as a leader to lead. Wọ́n sọ fún yín báwọn lead gbogbo mùsùlùmí ayé, wọ́n sọ báwọn lead gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá. But that's not the title of Ayima. I want to lead him. It's either you follow what is there, not him. It's either you follow what is there or you go. Don't force anybody láti kọ́kọ́ wà láyé mẹ́ta. So force anybody. Ẹ wọ́n tó ṣẹlẹ̀ ní wo náà. Àwọn ìwò dìde wọ́n rebel against the Raobita. Wọ́n fẹ́ dá àwọn dá dúró ni. Wọ́n claim superiority. Àwọn náà wọ́n claim àwọn jù lọ́rin lọ ìlọrin tó àwọn onímọ̀ ní àwọn ṣe kíní. I'm not here to castigate anybody. But mo kàn fẹ́ kẹ́jẹ́ kànú ìmọ̀ ìpè Genesis irú nǹkan tó ń dá wàhálà lé nínú Raobita la gbọ́dọ̀ try láti continue. You want Mudiru to be here and there all the time? Kí ni wọ́n fi yín jẹ oyè ní àwọn ìlú ibi tẹ́ wá sí? Kí lẹ ṣe tẹ́ ṣe tì tẹ́ fi lè lọ rí ìfẹjọ́ sùn ní Raobita tó ń fi wá sọ pé òkè bọ́yá torí pé ẹjọ́ mọ́ inú ilé ni tí mo ṣe tán láti gbọ́rọ̀ sí yín lẹ́nu. Kí ni ó take wá láti pé ẹ jẹ́ ká set up committee ẹ lọ síbẹ̀ yẹn kẹ́ lọ rí ṣe. Ẹ wá mú ọ̀rọ̀ àwọn ọlọ́rọ̀ ọ̀rọ̀ oníwù ni wọ́n mú yín máa lórí that different type of ẹgbẹ́ mi kalẹ̀ lábẹ́nú tẹ́ ẹ fi nǹkan tí ń ṣẹlẹ̀ nínú Raobita tẹ́ ẹ fi ṣiṣẹ́. Ẹ wá ń da ẹgbẹ́ yín yẹn náà wọ́n tó wá ṣẹ̀ṣẹ̀ tó wá yẹ̀yẹ́ tó wá ń ba yín torí pé kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ tó strong tó lè fẹsẹ̀ múlẹ̀. Supreme Council for Islamic Affairs, National Supreme Council for Islamic Affairs, National Supreme Council for Islamic Affairs. Mi ò condemn wọn, but ẹ jẹ́ ká bí wọ́n lè látòkè lọ́rùn bó tilẹ̀ jẹ́ pé ẹni wa náà ń bẹ láàrin wọn. Kí ni ipa tí wọ́n kó lórí ọ̀rọ̀ Islam nílẹ̀ Yorùbá? Tó ti bẹ́ẹ̀ ni wá ti ṣe wà láàrin wọn. Kí ni unity tí wọ́n wá láàrin wa pẹ̀lú àwọn tí wọ́n jọ sí pẹ̀lú wa tàjọ sí nílẹ̀ Yorùbá? Ọ̀nà wo náà fi gbà tá fi ń caution àwọn tó jẹ́ bíi àwọn oníwàásí even ní north tí wọ́n yẹ̀yẹ́ ànẹ́bì tí wọ́n yẹ̀yẹ́ gbogbo àwọn àfà tí wọ́n gbé everybody. Kí ni Supreme Council for Islamic Affairs kí ni wọ́n ṣe lórí gbogbo rẹ̀? Àwọn use power tí a ò rí lò ní north, àwọn incorporate sínú afẹ́mọ́ incorporate sínú Raobita. Bàbá wa Mudiru Ọlọ́run ní bàǹkà yín jẹ́. Tí bàbá Mudiru bá sọ̀rọ̀ ńgbà ní if you don't have this tó bá lọ́pọlọ you will never understand him. Lónìí tá bá sọ̀rọ̀ yóò favour north, lọ́la tá bá sọ̀rọ̀ yóò go against the north. Lónìí tá bá sọ̀rọ̀ èyí tó favour north wọ́n sọ fún yín pé kíní tẹ́lẹ̀ yìí ṣe láti north nǹkan gidi ni. Islam sì permit ẹ̀. Èyí tó go against the north wọ́n sọ fún pé kíní yìí ọ̀dà kódà kò sí pé inú rẹ̀ wọ́n ẹ gbàgbé ẹ̀. Èyí tó go against ilẹ̀ Mẹ́kà gangan wọ́n sọ níbi tí Islam ti yí káàkiri. Intan ṣe yìí wrong, intan ṣe yìí ló right. That's Mudiru Markaz for you. It's a very wonderful emblem and a very wonderful ambassador of Islam. Wọ́n dẹ̀ di òpó yẹn mú gidi. Ẹ̀ wọ́n ń wá ìṣubú Raobita. Ẹ ti dá àwọn ẹgbẹ́ oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ní ẹgbẹ́ yín tẹ́ dálẹ̀ ní òní CAC. Tó bá tẹ̀ ní CAC kí la fẹ́ fi CAC ṣe? Ẹ ní nǹkan ṣe pẹ̀lú ìjọba ni, ọ̀rọ̀ ẹ̀sìn ni, ó guide yín, ó cover yín. Ẹ ṣe CAC nítorí pé kán lè bá mọ̀ yín pé ẹ kì í ṣe oníjàgídíjàgan. Ẹ lọ ṣe CAC torí pé ẹ ò kì í ṣe oníjàgídíjàgan. Wáàsí tí wọ́n ń jáde lẹ́nu yín wáàsí jàgídíjàgan ni. Interpretation àwọn nǹkan tẹ̀ ń ṣe ó wrong sí nǹkan tẹ̀ ń ká jáde. Ẹ ṣe ń claim to be member of one certain group. Ẹ wá mú kí ni ẹ wá fẹ́ lọ rí mọ́ incorporate ẹ lọ rí mọ́ kíbọ̀ nù
ẹ̀ ń lọ rí jẹjẹkújẹ níta, ẹ̀ ń wá sínú Raobita, ẹ̀ wá pọ̀, ẹ̀ wá fi bẹ́ẹ̀ sí tó, ẹ̀ fi ń sọ̀rọ̀ pé ni wọ́n fẹ́ tẹ̀lé. Bàbá wa Mùdírù kì í tẹ̀lé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Bàbá wa Mùdírù gangan fúnra ara wọn kọ́ Raobita kì í kò wá fún yẹn. The propagating of Islam and unity within humanity ló wà fún. Àwòṣe àwọn wá ìṣubú ṣé wà débi wípé wọ́n tún sick, ẹ̀ tó ń fa ọlọ́mọdé ó dìde, ẹ̀ tó ń fa mọ́ra, ẹ̀ tó ń sọ ọlọ́mọdé ó gbádùn, ẹ̀ tó ń sọ jáde lẹ́nu. Gbogbo tí mo wí ní kìí ṣe Christian, kìí ṣe aláwo ló ṣe. Ṣé gbọ́ bí ti Christian kẹgbẹ́ ti jáde tó gbé ti ń bú ṣe wà bí? Abáláwo wo lẹ rí tó jáde tí ń bú ṣe wà bí? Àwọn ilé ìwò náà ń búra wọn. Mùsùlùmí ẹ wá béèrè, ṣé ẹni tí ń bú wọn yẹn lọ́jọ́ orí sótó àbí? Nínú ìmọ̀ sótó àbí? Wọn tó ṣe àbí? Wọn tó Mùdírù pàápàá. Wọn tó Mùdírù pàápàá. Mo wá rí ẹ̀kọ́ Mùdírù lára àwọn tó tara Markazi náà jáde tí wọ́n wúrú wà báyìí. Mo rí wúrẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Bàbá wa Zakawi were a very good emblem ní Ògbómọ̀ṣọ́. I so much respect you. Kí ló fà tí wọ́n fi dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́? Torí pé Ògbómọ̀ṣọ́ ò pè wọ́n dá sọ́rọ̀. Wọn ò fi ọ̀rọ̀ Islam gbé kalẹ̀. Tí wọ́n bá pe Zakawi kalẹ̀ tó máa ní ẹ jẹ́ ká jọ sọ ní ọ̀rọ̀ títẹ̀sìn, àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n sọ. Ẹ ṣe ní ọ̀rọ̀ wọn nù kí ló bá jáde wá. Ẹ má jẹ́ kí n bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mi tá à ń sọ yìí. Mo ṣe lára mi lọ́dà pẹ̀lú ẹbí wọn. Nígbà tí wọ́n fi wá dá sílẹ̀, ẹ wo nǹkan tí wọ́n dálẹ̀ tó wọ 60 years, wọ́n ṣe 60 years anniversary, tí kò collapse láti ìgbà náà, tó ń wax more stronger, more stronger. Ẹ wá bí gbogbo yín tẹ̀ wọ́n lọ síbi meeting yẹn, àwọn kan tí ń lọ láti ìgbà tó ti wà ní 40 years náà ti wà ń bẹ̀, àwọn kan náà ní kan ní opportunity káwọn ń bẹ̀ 50, àwọn ẹlòmíì bọ́yá àwọn tó ti wà ń bẹ̀ láti ìgbà 60 years wà ń bẹ̀. Kí ló dé tó yẹ pé ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀ ti pẹ́, ẹ wò tẹ̀lé ìlànà tó wà ńlẹ̀ láti fi wá ìjókòó àlàáfíà àfi ìjókòó aburú. Nígbà tí ẹ̀yin tí ẹ jẹ tí ẹ mu pẹ̀lú Raobita, tí ẹ bá jẹ tí ẹ bá mu nígbà tí kò tí ì sí nǹkan kan, tẹ́ǹtì ń gbá àwẹ̀ ẹ̀rìn tó yẹ pé nígbà tó bá ti pinnu àgbẹ̀ ó sọ́nà ti pinnu tí ìpinnu tẹ́ǹtì ń fi ẹ̀pà, tẹ́ǹtì ń fi ordinary omi, tẹ́ǹtì ń fi ṣinu lórí pé ẹ fẹ́ lọ sí meeting Raobita níbi tọ́lọ̀ ní kọ̀ọ̀kan. Láti ìgbà tẹ́ǹtì ń ṣe kíní ẹ̀ nígbà tẹ́ǹtì ń ṣe torí Ọlọ́run lè fi ń ṣe nígbà náà. In tí ò jẹ́ kí Raobita ó ti wó náà ni pé torí pé àníyàn tó dá tí àwọn tí wọ́n gbé kalẹ̀ tọ́lọ̀ wá ní kí ṣe Adam kó máa já síwájú fún kíní yẹn, iná ni ò jẹ́ kó wó tó fi di bá ṣe wáyé. Nígbà tí àwọn kan kórìjọ tán fi ṣe, àwọn tó sì kórìjọ nígbà náà kì í ṣe Markazi nìkan ni wọ́n ṣe, àwọn tó sì tún ṣe lọ ní ìsìn tó ṣe Markazi nìkan. Ìní dá orúkọ nínú àìmọ̀kan mi ní ìsìn mọ̀ àwọn díẹ̀ tó dẹ́ pé àdàbí ni wọ́n wà níbẹ̀. Mo mọ̀ díẹ̀ ni wọ́n tó gbé zùmùrà ni wọ́n wà níbẹ̀. Mo mọ̀ àwọn tí mo jẹ́ mórúkọ àwọn àfàtọ́kọ̀ wọn ní kí wọ́n wà níbẹ̀. Even in this conference tàpárí tó sì nípa tí wọ́n kó gidi lórí ìjókòó yẹn. Àbájáde conference tẹ́ bá jáde, communique yín, ẹ release ẹ fún gbogbo ayé. Ẹ má jẹ́ ká dúró ti wípé wọ́n sáré wá pé a wà lórí Facebook live la wà. Wọ́n sáré pé a wà lórí Facebook, ẹ lọ copy rẹ̀ àgbà wà lórí YouTube àgbẹ̀. Ẹ dákun ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀. Kò sí nǹkan tẹ̀yàn fi sábẹ́ aṣọ mọ́. Àwọn communique tó bá ti ń jáde báyẹn, ẹ mọ́ release communique yẹn tó kọ́ wọn jáde. Kódà kó jẹ́ pé ní PDF, nínú papers, nínú everything. 60 years anniversary ní ta bá jáde ní. Ẹ jẹ́ kí gbogbo ayé, including a Christian, including a traditionalist,
nígbà tí wọ́n bá kà wọ́n lórí mọ̀ pé ìjókòó táwọn Kini lórí jókòó kì í sí wọ́n lórí jókòó against Christianity. Ẹlòmíì ò jókòó gbọ́ nǹkan tẹ̀ ṣe níbẹ̀. Àwọn mùsùlùmí lórí dáríjọ ní Ìjẹ̀bú ni Ọlọ́run kúkú mú wọn á rí ibi tí wọ́n gbé já sí ni wọ́n ń wí wọn mọ̀ nǹkan tẹ̀ lọ sí níbẹ̀. Tó bá dọ̀dọ̀ tí mo tẹ́ máa ń sọ ẹ má gba ara yín dà ló ń gbà tẹ́ lórí pláàni níjẹ̀bú níbo lọ́jà sí ẹ fẹ́ ká ṣubú ni à ń ṣubú because they don't know why you are there. It is high time láti fi kẹ́jẹ́ ká lórí mọ̀ pé ayé ti lu jára wọn. Èèyàn báyẹn ẹ set up committee lórí àwọn tí wọ́n máa ń bọ́ sórí social media tí wọ́n máa ń yákàyákà àwọn àáfàá kálẹ̀ káàkiri láti set up a very good example lórí anybody. Tó bá yẹ kó fi Nàìjíríà náà ní ọmọ gbẹ́kẹ̀lé lórí kọ́mọ ṣe ẹ dákun torí Ọlọ́run. We are not calling for ẹ gbìyànjú kọ́ ẹ pé látòrí Raobita kọ́ ẹ pé anybody tí máa ń ṣe nǹkan contrary to nǹkan tí Islam bá wí ẹni nínú àkọsílẹ̀ tí gbogbo àwa mùsùlùmí tá a lè ń pè you are going to sanction that person. Kẹ́ sanction rẹ̀ fún the whole world. Kẹ́ wá fà wọ́n lé ìjọba lọ́wọ́. Communicate àgbẹ́jáde nìyí o. Zubairu Muhammad Taofeek gbogbo ọgbà tó bá ti jáde lórí YouTube tó bá ti ń sọ̀rọ̀ gbogbo àwọn Christians ní ń bú àwọn oníṣẹ̀ṣe ní ń bú àwọn àfáà mùsùlùmí ní ń bú àwọn oníkíní ní ń bú gbogbo tí sì ń sọ yìí Islam kọ́ lọ́rùn àwa ń sá fún lórí pé kọ́mọ̀ lórí dálẹ̀ tẹ̀kẹ́ mọ́ sọ pé àwọn mùsùlùmí dáadáa wàhálà rẹ̀ so nídìí èyí afẹ́kẹ́yìn ìjọba kẹba wọ́n rẹ̀ kó change his mode of expression tí kò bá ṣe let the law take its course. Ibi tí sanction lórí àwọn tó bá sọ̀sọ̀kúsọ lórí Islam ibi tó ti wáyé ni ẹ jẹ́ kí good example kọ́ wa látọ̀dọ̀ inside ibẹ̀ yẹn. Ẹ má jẹ́ ká fi Facebook general social media ẹ má jẹ́ ká mọ̀ fi ṣe warfield láti fi wọn mọ àtàkì mo gbọ́rọ̀ tí lágbájá sọ nípa mi lánàá èmi náà ẹ bá mi tanná ẹ̀yàn ọmọ ẹ tanná sí mi lójú mo fẹ́ fún ẹ lésì ọ̀rọ̀ no. This can never bring unity between the Muslims. Not to talk of. Níbi tí mo bá gbé ti fẹ́ defend ara mi, màá fi Michael, màá fi ṣẹlẹ́rì ọ̀rọ̀ mi, màá fi Ògúnbíyì, màá fi ṣẹlẹ́rì ọ̀rọ̀ mi. Michael ti rí pé mo ti mú òun mọ́ra, Ògúnbíyì ti rí pé mo ti mú òun mọ́ra torí pé mo fẹ́ fight mùsùlùmí ẹgbẹ́ mi. Tí n bá lówó láti fi ṣe Michael sponsor mi, Ògúnbíyì ó sponsor mi, mo ti jẹ dòdò ní ìsinmi òní ní sòdòdò mọ́. Òun náà mọ̀ wẹ́ni tó sponsor rẹ̀. Ọlọ́run ṣì fún wa ní ìlọ́pọ̀ nínú ẹ̀sìn Islam. Fi sabilillah làwọn bá kálẹ̀ káàkiri. Tòun tó dúró torí Ọlọ́run jẹ́ pé Ọlọ́run ló dúró tí àwọn eléyìí tí Michael ní kankan tán gbógun tì ọ̀rọ̀ rẹ̀ ọba tún ní ta nígbà tí ọba ti rí dátà tí ó fi gbéra rẹ̀ jáde. Àwọn tán sì ń bu yìí àwọn náà ní látà ní láragbára náà ní gbogbo rẹ̀ náà bá ń bu. Ìsìn bá Islam jẹ́ kiri nìyẹn. Ó sì ń ba ojú àti Islam jẹ́. Ojú ọgbà wa ti ẹni ló ní ìsìn iná jẹ́ kọ́pọ̀lọpọ̀ àfà kó ní time láti tọ́tíra láti fi ìmọ̀ kún ìmọ̀ ẹbí wọn lè nínú gbogbo àwọn àfà yẹn náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ta ní kálọ̀ rí kó àwọn ọmọ ní kéwù wọ́n ti gba social media tán àwọn òkéwù àbá àwọn táǹkọ̀ kéwù tó tá bá bọ́ sórí social media wọ́n rán wa ní kíbi ọmọ bàjẹ́ lásà fún kẹsì ọmọ bàjẹ́ lákìgbé kálukú pẹ̀lú ibi tọ́lọ́run bá tó pín sí afáfẹ́ show skill rẹ̀ lórí social media ló ti fẹ́ show skill wọ́n olówó kìíní torí bá fẹ́ fọ́ ẹ wọ́n ò lè wéra wà ní rẹ̀ káwọ́ ogun ẹ mo fẹ́ polówó ogun mo fẹ́ pogun èmi tẹ́ rí iye Zubairu Muhammad Taofeek mo mọ̀ nípa nítòótọ́ mùsùlùmí ni mí mo mọ̀ nípa ogun kánsà tẹ bá dọ́dọ̀ mi máa gbà sẹ́ni tó bá fẹ́ wá ara ogun lọ́dọ̀ rẹ̀ sí yóò béèrè ibi tó dojúkọ tí ń kírun symbol kí ní gbé káàkiri pẹ̀lú ráwà ní àti kí ní pàjá tó ń pa sí láyà àpẹjọ ìgbẹ̀kalẹ̀ bá mọ̀ pé mùsùlùmí lòun òbí sí ti Michael bá wá sọ́dọ̀ rẹ̀ sí kò ní ta fún àbí ti Paul bá wá sọ́dọ̀ rẹ̀ sí kò ní ta polówó ọjà rẹ̀ má fi Islam má fi kọ́va rẹ̀ àti yẹ̀yẹ́ ẹ̀sìn ànẹ́bì ẹlòmíràn sọ pé tó bá fẹ́ kú rí ṣe sallallahu alaihi wasallam tó bá ṣe
orí ọ̀fọ̀ ẹ̀dọ́dọ̀ ẹ̀sìn tí Islam wí nìyẹn táwọn fagídí fi wá followership. Wàláhì àwọn àgbàdua kan ẹnìkan sùn ó rà ànábì nìkan ṣerú àdúrà yìí, ẹni tó bá ṣe yóò rí báyìí, ẹni tí ò bá ṣe yóò rí báyìí, láti fi máa wá followership. Ara àwọn iṣẹ́ tí Raobita need láti ṣe nìyẹn. Ẹni media committee bí ìgbà bá ti ṣe rí lèèyàn ṣe máa ń lò pẹ̀lú gbà yẹn bàbá wa Raobita generally ni mo sọ fún wa. Àwọn tọ́lọ̀ ń bá lè jẹ́ kọ́rọ̀ mi yìí kò lè spread lọ́dọ̀ àwọn tó já síwájú wa lójú ọ̀nà tẹ̀sẹ̀ jẹ́ kí wọ́n ní ọgbọ́n wo lẹ́gbẹ́ solve problems tó wà nílẹ̀ tí ò fi ní sínú báyọ̀ àdásíra wa. Tí wọ́n bá gbé fídíò tán bá gbé síwájú yìí ní sí tán máa ń rẹ̀kọ́dì pé ẹ̀dá pẹ̀lú ọmọ owó lágbájá owó nídìí ìrànlọ́wọ́ ní ìrìnà ẹ béèrè dáadáa ẹni tí ń gbé kámẹ́rà káàkiri títara rẹ̀ tó fẹ́ ṣe lọ́pọ̀ níbẹ̀. Bẹ́ẹ̀ ni mélòó náà ti ṣe ẹgbẹ́ títara wọn ni wọ́n kọ́kọ́ ṣe síwájú. Wọ́n àwọn sọ pé ibi tẹ́ ẹgbẹ́ tí ń ṣe nìyẹn ti jẹ́. Tẹ́ bá fẹ́ fi social media tẹ́ bá fẹ́ fi jẹun ẹ jókòó sórí social media tẹ́ bá fẹ́ fi jẹun ẹ má attach ẹ̀ lẹ́sìn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé kí wọ́n má attach ẹ̀ lẹ́sìn. Current affairs ni discuss about what is going on. Bó o láti rí solution lórí rẹ̀. Ẹ̀sìn mi tó kọ́ mi nìyí ó dàbí ní pé nǹkan tó rí tí ẹ̀sìn mi kọ́ mi nìyí kò mean pé tó bá dé lọ́la kí wọ́n discuss nípa Christianity. I'm discussing on social media. So I can discuss about traditionalists. Ibi tó ń gbé ti dá, ibi tó ń gbé ti dá. Àbí ṣé tó bá rí nǹkan tí traditionalist tó bá sọ̀rọ̀ nípa omi, bómi ṣe máa wúlò lára, irú àǹfààní tí ń ṣe lára, tó bá sọ fún mi, tó ní ṣègùn bá sọ pé bómi ṣe máa wúlò lára ni tí mo sì ń gbọ́ tí mo sì rí bẹ́ẹ̀. Àbí tí mo wá lò sí mo ti jáde kúrò nínú Islam nìyẹn. Ṣé mi ò jèrè gbígbọ́ rẹ̀ àti lílò rẹ̀? So ti dọ̀tá mi nìyẹn. Ẹ jẹ́ ká tó fi kíní kàkà fi jọ wù láàrin ara wa. Ẹ wo iye ìgbà tí Ọlọ́run fi dákọ̀ àwọn ọmọ ní Israẹli nínú Quran. Ẹ wo fìtínà tí àwọn ọmọ ní Israẹli tán fún gbogbo àwọn ànábì Ọlọ́run. Ó fẹ́ dàbí ní gbígbá torí tí wọ́n gan Ọlọ́run ti fi sọ Quran kalẹ̀ ni. Tọ́lọ́ wọn bá ti fi àwọn ọmọ ní Israẹli fi ṣe example, ti fi ṣe example nígbà sí lórí kankan lórí nǹkan tí wọ́n ṣe. So yẹ kí Mùsùlùmí ọba wọn ṣe. Ìsì tí èmi pẹ̀lú ìtajọ sọ pé kódà kọ̀ ẹ̀ka bá wọn ṣe. Ẹ ń wò mí ní ìsìn pẹ̀lú Israẹli ni. Àwọn náà produce tẹ́ fi ń wò mí ní ìsìn. Communication náà yàrá wọn kọ. Indirectly mo fẹ́ lù lára wọn ní mo lò wọ́n kì í ṣe wà wọn mo fẹ́ lù. A lọ sí Mẹ́kà náà láti lọ ìsìn náà. Àwọn ni wọ́n ṣe. Ìtàn ṣe kalẹ̀ wúlò fún wa. Ẹni tó bá wùwà tí ọba dání kẹjẹ ká bá wí lórí ìrìn àjò rẹ̀. Kì í ṣe ẹ̀sìn rẹ̀. Ìyẹn tí Raobita wà fún nìyẹn lọ́jọ́ tó ti pẹ́. But àwọn tán ti bàjẹ́ ti jẹ́ kí wọ́n máa rí Raobita bẹ̀rẹ̀ látòrí mùdírù tó má ti wo ìwà bá àwọn èèyàn wà lórí gbé kọ́ mùdírù lọ́rùn ìbẹ́ máa dáwọ́ ló bá àwọn Mùsùlùmí ṣe máa ṣe nìyẹn. So Raobita ẹ̀ dàpọ̀ 60 years anniversary. Ẹ fẹ́ o, ẹ kọ̀ o, irú ọjọ́ yìí tẹ̀ ṣe kọjá àwọn tó wáyé mọ́. Bí another 60 years ní wọ́n bá dé nínú ọjọ́ báyìí mi pẹ̀lú yín nínú sàárè. Tàbí tọ́lọ́run bá ní káṣẹ wà láyé a ò ní wúlò fúnra ara wa mọ́. Dípò ọ̀fẹ́ wúlò fẹ́ lómi ìmọ̀ lẹ́yìn iṣẹ́ tá a bá ṣe kalẹ̀. Iṣẹ́ tí bàbá wa ṣe Adam àtàwọn tán ṣe tán dá Raobita kalẹ̀, iṣẹ́ tó ń ṣe là ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. Báwo la ṣe fẹ́ ṣe tí kò sí ní bàjẹ́? Ẹ wá àwọn tí ẹ bá fẹ́ lò kì í ṣe gbogbo àwọn tó kéwú pátápátá náà ni wọ́n ní làákàyè. Kì í ṣe gbogbo ẹni tó kéwú ló gbọ́n. Kì í ṣe gbogbo ẹni tó kéwú ló lóye. Any time fáwọn tó lóye. Any time fáwọn tó gbọ́n. Any time fáwọn tó ní làákàyè. Any division of labour fún gbogbo rẹ̀. Ẹ kórè wọn jọ. Ẹ jẹ́ kí àwọn eléyìí kí wọ́n jáde kí wọ́n sọ mọ́ nípa bí Raobita ti ṣe rí, nípa irú àtúnṣe tó wá láàrin gbogbo àwọn afá, nípa ìjókòó àlàáfíà tó wá kalẹ̀ káàkiri. That is the best of it all. A rí nínú àwọn tó ń jókòó nínú àwọn Raobita náà tí ò kí ń kíra wọn náà. Wọ́n lè sọ pé àwọn ajókòó wọn ṣe. Ẹ̀kọ́ wo la fẹ́ rí lára wọn?
nígbà tí àfáà méjì tó ń bá ń jà. Ẹ̀kọ́ wo la fẹ́ rí nínú ara wa tá a bá sọ pé àwọn àdàbí àwọn zùmùrà àwọn kìíní tó yẹ pé ìlú là ń wò ṣé Kùránì là ń sọ̀rọ̀ bá lórí ni àbí àdéhìsì là ń sọ̀rọ̀ bá lórí? Lágbájá ṣe ní wọ́n ní dápẹ́ gbàgbé rẹ̀ a sì ti gbàgbé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ká gbìyànjú láti wá ìmọ̀ kódà kó bá ṣe pé ìjọba pa wá lára. Àwọn sàbí ní lórí tó yẹ pé ìjọba fẹ́ pa wá lára nítorí pé ká lè bá a mọ̀ wípé ìmọ̀ yìí kíní yìí tó lè gbà yẹn lára nítorí pé kéèyàn lè bá a sá fún. Why? Bàbá Mudir, iṣẹ́ kù tẹ́ ṣe ẹ ò lè dá ṣe. Ẹ jẹ́ ká ní division of labour lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń ṣe. Kí àwọn èèyàn kí èmi àtẹ̀yìn àtàwọn yòókù kan jọ mọ̀ pé Raobita ò sí fún ìjọ kan, kò sí fún gúrùpù kan. Raobita ò sí láti fẹ́ settle cost pẹ̀lú anybody torí pé wọn ò ní ìjà pẹ̀lú anybody. Unification ni wọ́n fẹ́ lórí Islam. Àwọn ọ̀ṣẹ́ ìgbọ́dọ̀ ní ìkàkà pẹ̀lú anybody. Gbogbo tí anybody bá ń gbé bọ̀ wọ́n gbọ́dọ̀ embrace ẹ̀ ni láti show nítorí pé ó kù díẹ̀ káàtó báyìí. Kódà gbogbo orí èyí tẹ́rí tí àwọn ìwò tí wọ́n ń ṣe ní Raobita gbọ́dọ̀ ní problem pẹ̀lú wọn. Tó bá dọ̀la tán bá realize tán bá láwọn wá fine tán bá láwọn ṣe kìí ṣe dandan kìí sí pẹ̀lú wọn kán wá ṣe Islam kán ṣe Islam wọn ṣe yé wọn ìjọ láti fi kájọ ṣe bí ó ṣe spread yìí tán bá láwọn ṣe wọ́n ṣe tán bá láwọn ṣe they are on their own. But nǹkan kan tí wọ́n kàn fẹ́ ká lọ go against ni pé láti pé ká máa exchange words on voice tó máa jáde táfi máa criticize ara táfi máa búra wa báyìí lójú tí ó fi mú tó yẹ pé àwọn ẹlẹ́sìn ní ọmọ kọ kalẹ̀ ní pé sẹ́ẹ̀tì gbọ́n nǹkan tí Zubairu Muhammad Taofeek tó sọ, sẹ́ẹ̀tì tó gbọ́n nǹkan tí Musa náà sọ, sẹ́ẹ̀tì gbọ́n nǹkan tí Isa sọ, sẹ́ẹ̀tì bọ́ọ̀rọ̀ ara wọn jọra wọn. Nígbà tó bá gbé nígbà tá a máa ń gbé kalẹ̀ kò sódòdó nínú ìgbàgbé ìfẹ́ inú la fẹ́ fi fún Zubairu Muhammad Taofeek la fẹ́ fi fún lé sí ọ̀rọ̀. Ìfẹ́ inú Muhammad Taofeek fẹ́ fún Musa lé sí ọ̀rọ̀. Tá a bá ti lè ní community kan tá a bá ti lè ní committee kan tá a jókòó tó ń wo irú ìrìn àjò tí kálukú ń ṣe lórí social media ó bí káwọn èèyàn máa benefit lórí social media go out there benefit from it jẹ́ káwọn èèyàn jàǹfààní nǹkan tó bá benefit lórí rẹ̀. That is the beauty of it. Nǹkan tí wọ́n kàn sá fún ni pé mọ́ pa irọ́ mọ́ rẹ̀ yàn jẹ́ wọ́n wá ṣùgbọ́n ọmọlàkejì. Going on the social media and telling lies láti fi káwọn èèyàn rí bá ṣe tẹ̀ you are wasting your own bloody fucking time. Reason wàá jìyà irọ́ tó pa, wàá jìyà àbàjẹ́ tó ṣe, wàá ti jẹ́ wàá ti mú nínú tó ń fún ẹ àkọsílẹ̀ ń bẹ́ẹ̀ ibi ọ̀rọ̀ tó sọ irọ́ lọ pa láti fi entice àwọn èèyàn láti fi kàn lè máa fi ṣe títí ẹ. So gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ó máa láti tẹ̀ tí ní wọlé sí ìlànà ìyàbọ̀ gbogbo nǹkan tí Ọlọ́run bá dá pátápátá Ọlọ́run dá wọn torí kankan nítorí pé kí bí èsì pé torí pé kán lè bá a sin òun nínú ọ̀rọ̀ tó bá fẹ́ sọ tó bá sọ dáadáa òun sin Ọlọ́run ni nínú ìṣesí dáadáa tó bá ṣe òun sin Ọlọ́run ni nínú ìbàjẹ́ tó máa ń ṣe fọ́mùlà kẹjọ wọ́n ń sẹ́ Ọlọ́run ni ẹ̀ṣẹ̀ ní fún ẹ nínú ọ̀rọ̀ tó bá sọ tó bá ba ẹ̀sìn jẹ́ ẹ̀ṣẹ̀ ni wàá jìyà rẹ̀ kì í ṣe pé káṣí Allahu Akbar pé ká kí n nìkan kọ́ lẹ́sìn o iṣẹ́ dáadáa pọ̀ téèyàn ń ṣe tó pọ̀ gidi gan. Bàbá Mudiru Markaz ó tán lẹ́nu ni but ó pọ̀ níkùn gbogbo ọjọ́ tọ́lọ̀ ń bá ní káwa náà ká tún lágbára àti lè lọ sọ bàtà bá lè sọ opportunity tọ́lọ̀ ń bá fún wa láti ṣe analysis lórí àwọn one or two testimony we will come out and say it even kò tẹ̀lé pé àwọn afáàmì náà máa ń ṣe nǹkan méjì ìbàdà I thank God wípé communication and your office is always open to everybody. Ẹ jẹ́ kájọ pariwo tí ó bá dáa fúnra wa kájọ sá kúrò níbẹ̀. Ẹ jẹ́ káwọn kọ́mítì kan wà tí ó lè máa fa okùn lágbájá ibi tó ń lọ yóò dá ibi tó ń lọ yóò dá. Go to the court of law ní South West. Ẹ discover ìpè lágbájá lẹ́jọ́ ó bú mi ó yẹ̀yẹ́ mi ló pọ̀ ní court mùsùlùmí sí mùsùlùmí. Mùsùlùmí sí mùsùlùmí àwòrán ni a fi sùn. Àwòrán ni a fi sùn. Ní ẹ fi máa sáré wá bá mi pé dákòtò rẹ̀ ẹgbà mí o ẹ̀wọ̀n lé mi kó nínú rí pé kí ló ṣe tán fi lé ọkọ̀ nínú rí ẹ wá gbé kọ́mítì dìde pẹ́ lórí ìbámu ń bọ́ kí lọ́mọ yìí ṣe ẹbọ́ yìí lẹ̀ bí ìkọ́ ẹ̀kẹ́ ló kó nínú rí.
ta ló ṣẹ̀ ìbò ló ṣẹ̀ sí ní òfin ní máa ba ojú Raobita jẹ́. Mo fi example tó Ògbómọ̀ṣọ́ mo fi ṣe nǹkan ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ bá ti lè béèrè lọ́wọ́ àwọn àyímọ̀ pé àyímọ̀ bó lẹ́ ṣe ń ṣe abẹ́ẹ̀ kí wọ́n ní àwọn àyímọ̀ tá à ń wí yìí mọ́sálásí jímọ̀ tó ń dúró lọ́jọ́ péjú kọ́ tó ń jọ ṣe tán bá ń jọ ṣàyẹ̀wò ó tó 120 l'Ógbómọ̀ṣọ́ láàrin àwọn àfa 120. A ò sọ táwọn ẹlòmíì tí wọ́n wà attach mọ́ wọn tí wọ́n bá wọn jókòó papọ̀ tí wọn ò lè unify kan jókòó kọ́ yẹ pé ebi ọ̀rọ̀ Ọlọ́run la fẹ́ jọ bára wa sọ ṣàgbọ́dọ̀ teach anybody tánàbí bá fi lè sọ wípé tí ẹ̀ nàná ọmọ ìyá ńlá wa Fatima tó bá jẹ́ pòun náà lọ́ba jalè ó gbé kankan lọ́wọ́ tí ń sọ mọ́ bàbá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìyá ńlá wa Fatima bí tó bá jẹ́ pòun lọ́ba jalè ó gbé kankan lọ́wọ́. The truth and fairness ilẹ̀ ń bọ̀ yìí tí ọ̀kan nínú àwọn sàgbà Ànábì tó bá lè gbé kan náà ọmọ òun lẹ́gbàá títí tí tán fi wá náà lórí 99 tẹ́mi bọ̀ lẹ́nu rẹ̀ tó yẹ sọ pé kò tí ì pé ẹyọ kan tó kù àfikẹ́ fún. A very typical example of òdodo téèyàn lórí lórí pé ìgbàgbọ́ mi nìyí kọ̀ọ̀kan ìwọ Christian gbogbo ẹni tó wẹ̀ ló ṣe kọ̀ọ̀kan ẹlẹ́sìn àbáláyé ó wù ní tó wù fi ṣe níbẹ̀ nínú ẹlẹ́sìn àbáláyé tó sọ pé ọmọ rẹ̀ ló fi rúbọ náà ó fi rúbọ indirectly níbẹ̀ nínú Christianity tó sọ pé sáfúnà rẹ ni wọ́n lè sọ pé Christianity ọ̀nà but tẹ́bá lọ rí bá lójú pé nípa Bíbélì náà ló náà gbé sára àwọn sọ pé Christian náà ní tó kò lórí kalẹ̀ ní kálukú you go by your law ìdájọ́ kálukú lórí law rẹ ni lórí nǹkan tá a gbére lọ́wọ́ lọ́wọ́ fi dájọ́ gbogbo mo ń béèrè lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wà lábẹ́ bàbá wa control Raobita tó wà lábẹ́ control Raobita tí bàbá mùdírù tí wọ́n lédè lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé à ń ṣètò Ọlọ́run ni àbá ń ṣètò ayé àbí à ń ṣètò ìpè kánibà mọ́ wa níjọba. Ẹ má jẹ́ ká pa nǹkan mí pẹ̀lú ọmọ Ọlọ́run tó náà sọ pé absolute submission to the will of Allah kájú pa kájú sẹ́lẹ̀ fún ṣe Ọlọ́run bá which means pé níbi tí àwa náà bá gbé ti go wrong I'll try láti tún ra wá ṣe. Allahu Akbar, Allahu Akbar, ká dìde ká sùjádà ká dìde ká ṣe nǹkan kọ́ ní irun ká gbọ́ sọ́lọ̀ Ọlọ́run lẹ́nu gan bẹ nínú irun irú ẹni Ànábì Yunus tó ṣe. Wọ́n cast wọ́n tẹ̀fà láàrin ara wọn ẹnìkan bẹ tó jẹ́ pé nítorí kékeré ọmọ rí báyìí ẹnìkan sáfó olówó orí rẹ̀ nìkan kan ó lóun ní kí ló fẹ́ ṣe sẹ́rù pé wọ́n mú Ànábì Ayúbọ̀ wọ́n jù sínú Ànábì Yunus sẹ́rù pé wọ́n ju Ànábì Yunus sọ́rí ìgbàmbá mistake mo ṣe síwájú pé Ànábì Yunus níbi tí wọ́n yà ń referring to ṣé wọ́n mú Ànábì Yunus sí ṣé wọ́n jù sínú nínú ìgbàgbọ́ àti títàn nínú Ọlọ́run pé èmi ní lórí tèmi ní ọkọ̀ ojú omi yìí sì fẹ́ dànù táwọn tí wọ́n wọ́ tí wọ́n mẹsẹ̀ tó fẹ́ kú sínú rẹ̀ kí ni òun mi tí mo fi ní jura mi sínú mi torí ká ní báyìí ó jura rẹ̀ sínú mi tán ó mọ̀ padà jáde pẹ̀lú la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin nítorí bó sì tún jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ni Ọlọ́run sì nìyí lò ó wà nínú ẹja ó sì tún rántí Ọlọ́run ọba Ọlọ́run fàyè gbá láti lè lọ rántí Ọlọ́run so which means pé gbogbo nira yóò tábà la fẹ́ bára lórí ìrìn àjò Ọlọ́run fi àyè àti lè máa dúpẹ́ fún wa àti lè máa gbé wọn Ọlọ́run fi ilẹ̀ fún wa jẹ́ ká ní foresight lórí pé kí ni kàtà fẹ́ fi jábọ̀ fún Ọlọ́run wa nígbà tá à ń bọ̀ wọn ti ń sáyé nígbà tá a lè wọn sáyé tá a bá lọ tó wọn sáyé lọ tá a bá dọ̀nà àwọn sọ fún wọn ká tó dáyé tá a bá wọn tó ń ṣe ìpátáwa náà kú ni nígbà tá a fẹ́ kúrò tá a ṣe kalẹ̀ nìyí àwọn bàbá wa ṣe ìrànlẹ́ àmọ́ àtàwọn tó ń jọ gbé Raobita kalẹ̀ wọ́n rí nǹkan gbé kalẹ̀ Ọlọ́run bá kò sí ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ń tukọ̀ rẹ̀ Ọlọ́run bá kò ní túlé ní gbogbo ẹ̀yin tẹ́ wọ́n sáré kálẹ̀ káàkiri àwa ní lágbájá àwa ní làkásìlè àwa lá túbà àwa lá kú báyìí ẹ̀dá àkùtù náà ẹ̀yìn kan lórí fọwọ́ wọn let's look for unification ibi tá a ti jẹ jáde kọ́ ní kẹta wí kí la ṣe níjọ́ kan mo lọ rí ṣe ziyara lọ́dọ̀ ṣéwù kan I don't want to call names but like ìgbà tí mo lọ́dọ̀ wọn bá sọ pé bàbá mo ronú kíní kan ìgbọ́ kíní mọ́ mo tọ́ pé ẹnìkan tó fi lọ sọ pé òun kò lọ bíbí òun lọ rí bàtẹ̀ dídì òun ti dọmọ ṣéwù báyìí
àìmọ̀kan ní mọ̀ fàrú rẹ̀. Ẹni tó bá mú ẹni gbogbo wọn sí tọ̀ríkà agent ni, bí ẹni tó fẹ́ gbálé fún ẹni ó ti gbálé fún ẹni ó ti yẹ́yìn padà, ó ti gba commission rẹ̀ ó ti lọ. Tó máa ṣe dáadáa nínú ilé yẹn wọ́n máa pè wọ́n máa sọ pé agent tó mú ẹni tó mú wáyé o dáadáa ní tẹ́nàntì yẹn, dáadáa ní tẹ́nàntì tó mú wá fún wa ọlọ́jọ́ mọ̀ dáa fún mi. Tó o bá ṣe dáadáa nínú ilé ìjọ mi tó bá tún mẹ́lòmíì wà tó bá fẹ́ mú wá sí ilé wa ní àwògbà rà àwọn èèyàn tó mú wá mọ́ mú lọ. That's what it takes. So kọ́ wá bá mi gba nínú ilé tó wá gbalé tó kọ́ wá ṣe dé nínú ilé kó wá sọ pé fẹ́ máa mọ́nítọ̀ pé irú oúnjẹ wo ni mo jẹ irú kí ni kàkiri. It's not done. Bí n ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ lójú ọ̀nà kọ̀ríkà. Ẹ fẹ́ fọ́lọ́run mọ̀ yẹn ti wípé ìrìn àjò tó rìn tó fi mọ́ Ọlọ́run ni. Ẹ tó wá fẹ́ ní kí ìgbésí ayé rẹ̀ sọ pé ilẹ̀ máa tí rẹ̀ pé tí ọba ti rí ṣéwù yìí kò tí ì ṣe nǹkan tó bá yẹ. It's not there. Tí bàbá wa yẹn tó ń nà wá lọ́yẹ̀. Èmi nìkan kí mo lọ ní pẹ̀lú àwọn ìkànnì àjọrọ̀ ṣe é sí ara rẹ̀. Wọ́n ní sùn à ń fò kálẹ̀ káàkiri ó sì ń bẹ̀. Wọ́n ti bọ̀ gba ilé ìwọ ní kó tún àárín rẹ̀ pẹ̀lú ẹni tó níbi ṣe. Kò lè bá a ní ìgbádùn nínú ilé yẹn. So lágbájá mú ẹ lọ rí ìgbádùn rí kàwé mí ní kò ní òun ọ̀rọ̀ sọ̀rọ̀ àbí òun ní òun ọ̀rọ̀ lọ́rùn. Ó ti fọ́nà ọba àwọn ẹ̀yìn náà. Ó kù kí wọn náà kó tún ara rẹ̀ bí. Wọ́n ti bí wa náà. Àtúbí ló kù lọ́dọ̀ wa. So wọ́n bá ń kú lọ torí ẹnìkan, ó wù ẹ́ ló ń kú lọ torí títí ẹ̀. Ibi tí gbàgbọ́ rẹ̀ wà nìyẹn. Lópin ìgbà tó ọba ti ba ìsìlámù rẹ̀ jẹ́, ẹ̀mú fò kálẹ̀ káàkiri ṣéwù mi nínú ṣéwù mi kọ́ ní gbogbo ẹ tí máa ń jẹ́ ṣéwù pátápátá ní ọmọ jẹ́ ṣéwù tiẹ̀ tó bá ti jẹ́ pé títọ́ náà wà ní ṣe. A very wonderful example. Ẹnìkan ní béèrè nínú kìnìyà, a béèrè fún onítọ̀ ní court relief nínú àṣìlò ìgbàlagbà nínú àwọn ènìyàn wa ni. Ìyẹn ní àníyàn pé kóun ṣe débẹ̀ ìrìn àjò kan tí ṣéwù ń rìn kò tẹ̀wọ̀n lọ́rùn. Ń bá àwọn lójú jẹ́ ló sọ pé òun fẹ́ ṣe tẹ̀sídì pé bóun ti ṣe dára rẹ̀ láwọn. Òun ọ̀tẹ̀ sọ bẹ́ẹ̀ ó ṣe béèrè bẹ́ẹ̀ ni kò wájú kò lè sọ pé òun ṣe tẹ̀sídì mọ́. Ìwọ ló tí wọ́n ti bẹ́ẹ̀ gbalé ìwọ ni kò tún ilé yẹn ṣe táàrin ìwọ pẹ̀lú o understand ọ̀rọ̀ ọpọlọ ni. Kùránì gan náà sọ pé ó là bá àbàmì ẹ̀dá kan mọ́ ìbínú ẹ̀yìn afárá gẹ́gẹ́ bá ṣe súnmọ́ ọ̀rọ̀ wá ní ẹ̀dá kan tó Ọlọ́run. Ẹ jẹ́ ká let us be a very good example. Ẹ jẹ́ ká jẹ́ iná àtùpà rere just like èdè lójú ọ̀nà ìdíjẹsìn. Ẹ jẹ́ kí Raobita ẹ jẹ́ kó tó gbòòrò ju ètí ń gbòòrò lọ yìí. Ẹ jẹ́ kí ó ṣe kíni ẹ jẹ́ kó tó gbòòrò ju bí ó ṣe ń gbòòrò lọ yìí. Ẹ jẹ́ ká try láti ṣe àwọn àtúnṣe níbi tá a bá kù sí lórí ìrìn àjò torí pé kí ni kò lè bá a dà. Ó kù lẹ́nu ni ó pọ̀ níkùn ìlọ̀rọ̀ Raobita. Ọlọ́run wa kò ní bá Raobita jẹ́. A kú ọdún, a kú ìyèdún, àṣírí sàmọ́dún, ọ̀pọ̀ orú rẹ̀ láṣẹ, orúkọ rere, ẹni gbogbo àwa tá a lọ síbẹ̀ ni wọ́n padà kọ́ fún wa. Àníyàn gidi tí ó ti wà lára gbogbo wa, Ọlọ́run wa kò ní bàjẹ́. Kí n tó kúrò lórí kíní yìí mú kò wù mí láti pé kí n dá orúkọ ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run. Ẹ ó ṣe àforíjì fún mi. Mo fẹ́ appreciate àwọn mẹ́ta kan. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ appreciate yìí. Ó fẹ́ jọ bẹ́ẹ̀ ni pé ìfẹ́ inú fẹ́ wà nínú bó ṣe fẹ́ ṣe. Àmọ́ wallahi ta'ala ìsúnmọ́ ibi láì lẹ́sìn láì láì ilá wà bí Rabbul Kaaba kì í ṣe pé ìfẹ́ inú mo fẹ́ ṣe kó fẹ́ ṣe yìí. Wallahi. Mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi dúpẹ́ fún bàbá wa Muhammad Taofik Akiuba Gold. Ọlọ́run wọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò ní bá nǹkan kan yín jẹ́. Gbogbo pátẹ́ǹsà lórí ọ̀rọ̀ Islam Ọlọ́run bá yín mọ̀ fún ṣe. Ọlọ́run bá kò ní dá yín láwọn ẹjọ́ torí Ọlọ́run ẹ tẹ̀síwájú. Ọlọ́run bá kò ní jẹ́ kó rẹ́yìn. Ọlá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run bá lọ mọ irú ẹ̀ láti ilẹ̀-ẹ̀dẹ̀. Ọlọ́run mọ irú ẹ̀ ní tòótọ́ àwa kan náà Ọlọ́run fi àpẹẹrẹ àwọn ẹrú Ọlọ́run bá fi hàn wá. Àwa rí àmọ́ yìí. Ọlọ́run wọlá bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó gbọ̀ngbọ̀n yín nínú ìran yín nínú ẹ̀sìn. Ọlọ́run bá kò ní bá nǹkan yín jẹ́. Ẹlẹ́ẹ̀kẹta náà ni bàbá wa ọ̀rẹ́ ń bẹ lára yín lọ́lọ́run fi ní kẹ́ máa rí dáadáa tí à ń sọ jáde lẹ́nu. Ọlọ́run bá kò wá ní bá dáadáa náà jẹ́. A dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa mufti fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àwọn ìpàtẹ ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ìrìn ìgbésí ayé mi láàrin ọ̀sẹ̀ tó kọjá báyìí. Àwọn nǹkan kan sí méjì mẹ́ta kan ṣẹlẹ̀ tí mo rí ọwọ́ yín lára yín pẹ̀lú inú àwọn ọ̀rọ̀ tí a jọ sọ. Mo dúpẹ́ látara ẹni tí a jọ sọ ọ̀rọ̀ náà. Ẹni tọ́lọ́ ní ká jọ sọ ọ̀rọ̀ láàrin ara wa ní ọ̀rọ̀ náà. Ọlọ́run wọlá Ànábì Ọlọ́run bá kò ní bàjẹ́.
kò sí nǹkan yìí kankan tó náà wọ́n bàjẹ́ torí pé kìíní ó rí dáadáa lẹ́wà ọlọ́run bá kò ní bàjẹ́. bàbá Mudiru Markaz mo tún kí yín mo tún kí n tó yín kí àlékún àlàáfíà àlékún ẹ̀mí gígùn tó nara gbídí òye tó ti wà lára yín ọlọ́run kò ní pamọ́ yín lára wala hawla wala quwwata illa billahi al-azim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.